tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn bàbá wa Muhammad Bashir Dasuki bàbá wa ìmáàmù Fúlàní ìmáàmù àgbà nílùú Ìlọrin. bàbá ní ìyọ̀ǹda fáwọn káwọ́ kí lórí ìyọ̀ǹda Ọlọ́run àti ìtọ́sọ́nà Ọlọ́run tó ṣe fún bàbá wa ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. láti yìnyín fún wa nílọrin gẹ́gẹ́ bí ìmáàmù tó tún kà tó sì kájú ẹ̀. bàbá ní ìyọ̀ǹda táwọn kí táwọn sì ṣàdúrà kó lọ́mọ́ṣà wa lálùbáríkà yìí tẹ́ wáyé. gbogbo tí ń jẹ́ ìran ìtọ́sọ́nà ẹ̀mí gbogbo àtàláfíà ara ọlọ́mọ́ṣà bá wa ṣojú ẹ̀ fún yín. وأخيرا لا يفوتني أن أقدم جميع شكري وعليك التقديم إلى ذنوب الأليم خليفة شيخ عالم bàbá Khalifa wọ́n ní ní àsìkò yìí bákan náà àwọn fẹ́ẹ́ fi àsìkò yìí láti dúpẹ́ fún bàbá ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè ẹ̀. bàbá wa tó ṣe pàwọn náà ni Khalifa àfàgbà Sheikh Alimi bàbá náà dúpẹ́ fún wa fún ìdí tí wọ́n ṣe fún wa nílọrin tá a lè gbàgbé wọ́n yẹ ìmáàmù tó kájú ẹ̀ sálùbáríkà fún gbogbo wa rẹ̀ wọ́n yẹ fún wa nílọrin. bàbá ní ìparí. نرفع بكرة إلى المولى جل وعلا أن يجعل تجمعنا هذا جمعا مرحوما. bàbá ní àsìkò yìí á tẹ́wọ́ wa sọ́dọ̀ Ọlọ́run ọba tí máa gbàdúrà. ìpéjọ wa tí Ọlọ́run ní àpéjọ nírọ̀lẹ́ yìí ó jẹ́ ìpéjọ ti àlùbáríkà ti dùnú ti ẹ̀sìn yìí. ọba tó ṣe ìkójọ náà ìjókòó alálùbáríkà dápọ̀ Ọlọ́run mọ́jà àlùbáríkà òkun ìjókòó náà láéláé. ولا تجعل فينا ولا معنا شقيا. bá a ti jòkó yìí láàrin wa ni àbí ọkọ̀ wá wá gbogbo ẹni tí ń jẹ́ lẹ́rìí ibú èèyàn dápọ̀ ọlọ́mọdé ọtí náà ni wọ́n bá ti jòkó yìí. wọ́n dà mọ́jọ aráyè tó lu ọmọ àríwá wọn níbi tá a jòkó yìí. ولا مطرودا من رحمته. gbogbo ẹni tí wọn Ọlọ́run ti yọ kó nú àánú rẹ tí ọ̀sán àánú Ọlọ́run lára ẹ̀ dápọ̀ ọlọ́mọdé ọtí náà ni wọ́n bá ti jòkó yìí. mọ́jọ aráyè wọ àríwá abẹ́lẹ́ yọ̀ọ́ra ìjòkó mbẹ̀. إنه ولي ذلك. ọba tí bàbá ń pè yín òun náà lọ́ba tó lágbára láti lè ṣe ogun tá à ń wù yìí ọlọ́mọ́sà ṣe bẹ́ẹ̀. والقادر عليه. kò sẹ́ni tó lè gba tá à ń wù yìí kò sẹ́ni tó lágbára àti gba àdúrà yìí tó yàtọ̀ sọ́lọ́run tí bàbá ń pè yìí. وإنه نعم المولى ونعم النصير. ó mandala Ọlọ́run náà ọba tó ṣe pé bí ìrànlọ́wọ́ ẹ̀ bá ti dé sọ́dọ̀ èèyàn kò sẹ́nìkan tó lè mú ìrànlọ́wọ́ náà kú kò sẹ́nìkan láyé tó lè ṣe ìdẹ̀kùn fún yàn tí ì bá ṣe Ọlọ́run tá a wù yìí. ولا حول ولا قوة إلا بالله. a nígbàgbọ́ pé kò ságbára kánbì kan kò sí ètè kánbì kan àti gbogbo tí ń yágbára tètè kò sí nìkan kan ọ̀dọ̀ Ọlọ́run nìkan ló wà. السلام عليكم. bàbá làwọn kí gbogbo jama pé ìkẹ́ Ọlọ́run àlùbáríkà Ọlọ́run yóò máa bẹ pẹ̀lú gbogbo wa. bàbá wa alájẹ àgbà ọ̀rọ̀ wọn láti kọ́ bọ́ọ̀lù sì ti wò dáa tó ẹni ọba sọ lábẹ́rẹ́ nígbà láti wá gbọ́ lédè Yorùbá gíráńgàdì àgbà fún gbogbo Kwara State ọmọ alájẹ àgbà àwọn ni wọ́n tún fún wa èyí tó kàn tẹ̀rìhìbù bàbá tẹ̀rìhìbù tó tẹ̀lé òun náà ní ká kọ́ kọ̀sílà lérí mọ́níájú tí bàbá gbé wa lé wa lọ́wọ́ alákọ̀ọ́kọ́ Sheikh Abdullahi Jibril ẹwí ẹkún lápá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Afa yára dà. Àwọn ní afa yára tí wọ́n ti mọ. ọ̀rọ̀
رؤية لسان الشيخ الفلاني في تهنئة الإمام الفلاني. بشير صار العلماء إماما أطال الله عمرك يا بشير أطال الله عمرك يا بشير. بشير صار للعلماء إماما أطال الله عمرك يا بشير. بشير صار للعلماء إماما. أفعوا لسان الشيخ أنا بابا وإمام وأبدا ẹ̀kọ́ wájú ẹni wọ́n jòkó ti bàbá yìí ẹni tí ọ̀gá mà tẹ́lẹ̀ kọ́ mọ̀ wọ́n ti di ìmọ̀ọ́mù gbogbo níjà fà nínú ilẹ̀ yìí àti gbogbo àgbègbè rẹ̀. أطال الله عمرك يا بشير. àbẹ̀lẹ̀ ń fún yín pẹ̀lú jòkó àwọn ẹ̀yà ẹ̀yọ́ ọlọ́run ní bẹ́ẹ̀ ń jòkó yàtà ìta wà yìí ọlọ́run bá tó lẹ̀ ní gbogbo lọ́dọ̀ ọlọ́run bá tọrọ ẹ̀ fún ọlọ́run bá sàbà ṣe fún yín kẹ́ni yóò kú kó sì tọ́. فكن رجلا صبورا يا إمام حليما زاهدا يا من يدير. ọ̀rọ̀ lẹ́nu ẹ̀rọ bàbá wa àlẹ́jẹ́ àgbà sí bàbá ìmọ̀mọ́ àgbà ni pé àtúntò fún yín báyìí fún ìjà àwọn àgbàlagbà ti sọ yín tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ àgbà ẹ̀ẹ́dẹ́gbẹ́ ńláńlá ọlọ́run sì ní jẹ́ wálẹ̀. onísùúrù ní tẹ́lẹ̀ bàbá ni ẹ kún fún sùúrù kẹ́ tó tó ń sùúrù kó tó pọ̀ sí. ẹ̀yin ni wọ́n mú gbogbo wa ẹ̀jẹ̀ haliman aláfaradà bàbá sọ fún wa pé yàtọ̀ ń bẹ láàrin sùúrù àti faradà o. ǹjẹ́ tí wọ́n mọ̀ yàtọ̀ náà àtẹnu àlájẹ́ àgbà mi. onísùúrù ó tì í ní abá ti ń tì í ní abá ti ń tì í wọ́n máa yẹ kí kan kí yóò fi padà sí yẹn. àmọ́ ní faradà bẹ́ẹ̀ bá ti tì í tẹ̀ tì í bọ́bá jẹ́ kiri yóò tó wọn pẹ́ gbé. wọ́n ní lọ́jọ́ kì í ọ̀dọ̀ wọ̀nyí ẹni sùúrù náà yẹ kí n lọ àyíká ẹni faradà gbogbo tẹ lórí kẹlẹ́ rí ọlọ́wọ́ kù yín o. ومات بشيرنا الحبر الفلاني إمام ضيغم لسن صبور. ẹni tó rí ayé sá ìráyé sá ò sí di pé kí ọmọ tó ti ń lò láyé ìgbà wọn kẹkẹ ẹsẹ láyé náà ní pé gbogbo nǹkan ẹ̀rín lóore títí ń wọlé tó sì máa wọlé nì ìráyé sá bẹ̀rẹ̀ àní pé kẹ ẹ má rí sí nǹkan kan kẹ ẹ wò bíntín kẹ ẹ lè débi àwọn àgbàlagbà dé lànà kọ́ ló ń bẹ sọ fún ẹnìkan kan. bàbá wọn tó bá ní yòókó yìí bàbá wọn bá wọ fún bàbá wa tí wọ́n lọ bàbá wa Bashir lánàá wọ́n ti kú tí wọ́n jẹ́ àjẹ́ àìmọ̀ alifulani wọ́n wà láàrin wa wọ́n lọ àárín wa wọ́n ti kú wọ́n ti lọ àlè ní wọn mọ́ ìjà ìkìyàmà. bàbá ìmáàmù náà ní dẹ́gbà òun ni kìnìún wọ́n yàn ibi wọn bá jòkó sí kìnìún ló jòkó síbẹ̀ ibi wọn bá jòkó sí ẹkùn ló jòkó síbẹ̀ àánú ọlọ́run tó lọ́n ti ṣe wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ sẹ̀lẹ̀ náà bẹ́ẹ̀. وجاء بشيرنا العلم الفلاني أدام الله دولتكم شكور أدام الله دولتكم شكور. àwọn ìmọ̀ Bashiru lọ àti mọ́mọ́ ọ̀lọ́ Bashiru tó ti padà àwọn ìmọ̀ Bashiru dé lẹ́yìn bàbá Bashiru tí wọ́n lọ bàbá tí wọ́n dé yìí ìlú màkà ni wọ́n o alifulani abẹ́rẹ́ fún yín pẹ̀lú àlùbáríkà yìí ààyè yín ni ọlọ́jọ́ ọmọ abẹ́ lọ péré ọlọ́jọ́ ọ̀pọ̀ ààyè àwọn tẹ́yìn náà jẹ́ ara wọn jáde tẹ́yìn náà kiri dẹ́kun ọlọ́mọdé òkè lórí ti yín náà ọlọ́dẹ́gbẹ̀wá Muhammad babanya kì í púpọ̀ ọlọ́pàṣàjẹ púpọ̀ o. bàbá wa alájẹ àgbà wọn ti yá tó pé àfa wa àṣẹyìn Isahak Akade bismillah kí àwọn afa wa ṣe wa Usman ojú ẹkún kí wọ́n sì máa tẹ̀lé wọn bí dókítà wa ayára bí wọ́n ti tú káwọn náà tú
Shehu wa Usman ojú ẹkún. Hayyakum. Bàbá wa Alhaji àgbà wọ́n ní ká kí ìmáàmù àgbà kú jókòó fún gbogbo Ìlọrin àti agbègbè rẹ̀. Wọ́n ní ká kí àwọn bàbá wa Mufti Diyar. Al-miskinu billah. ẹ̀yẹ́ mọ̀ bọ́ wájú wọ́n fẹ́. ẹni ọba tún bí tí inú sẹ́ni tí ò lówó ọmọ tí ó fò. torí pé kùrá ti sọ̀rọ̀ àpèbí tí inú sẹ́ni tí ò lówó ó ní bá a mọ sẹ̀fí lẹ́tọ̀ bàtà lẹ́tìlí màsàkì. wọ́n tó làwọn èèyàn dùn á ti kí lọ́wọ́ náwó yẹn ní àbírọ̀ kò ń tó omi tó lọ́ sí à. Bàbá wa Alhaji àgbà ni a ti. Wọ́n ní ká tó lóye púpọ̀. Olóye púpọ̀. Al-Imam al-Waqani الإمام الوطني وخطيبه لأن الوطن مذكر والضمير لا بد أن يكون مذكرا. المؤسس والمدير رئيس مؤسسة شيخ عالمي للسلم والتنمية وأنا مرشد المؤسسة. مطلوب النيجيري لدولة قطر دوحة بعاصمة قطر دوحة هو مطلوب النيجيري للاتحاد العالمي لعلماء المسلمين بدولة قطر وهو أول شيخ سلطة العلم والعلماء لإمارة إيرانية عالمية عالمية. الشيخ الدكتور عبد القادر الجمعة السلمان. شيخ العلماء شيخي ومربي ومرشدي وموجهي ومعلمي ومفهمي الشيخ العلامة الوائز الإيلوري العالمي العالمي الشيخ ترك الدنيا واتجه الدنيا بهمتها إليه اتجه إلى الآخرة وأقبلت عن الدنيا فإذا نرى الدنيا اتجهت عليه. الشيخنا الفقيه الورع الزاهد الشيخ الإمام يعقوب الياقة حفظه الله ورعاه القاضي الذي حفظ بالنصوص كلها. أتدرون من هو؟ إنه أدبي
منازع إنه أدبي بلا منازع إنه شيخنا يمين الأمير أمير مدينة إيلون شيخ العلماء بابا مفتي سركب malamai sirkin malamai malam mufrad malamai jamu ko baba imam belori shaykhul ulama huwa jalis ma shaykhina ma shaykh Muhammad Kamal Din Habibullah Musa al-Adabi wa huwa tilmizuhu jalasa tilmiz ala yamin shaykhi Kama pun yang sudah jadi, kalau macam mungkin tu yang bukan ni jadi. Profesor Sulaiman Jabir, bapa jadi itu kembali apa wajib tua Ishaq Kaji. سبحان من لإمامة يختار ويرى اختيارا منهم أخيار. بابا جماعة كسبت الله أكبر. كان الله أكبر. كان الله أكبر لك سي. Àfáà sọ fún wa yìí pé títóbi Ọlọ́run tẹ́lifíwọ́n ká gbọ́dọ̀ tóbi ọba tó mọ̀ ẹ̀dá ju ẹ̀dá lọ tọ́wọ́ ajẹ́ pé ńgbà tí ó yàn òun ní máa ń yan nǹkan ẹ wo ń tọ́lọ́wọ́ bá yàn fún wa nǹkan tọ́lọ́wọ́ bá yàn fún wa yìí góòlì ni àlúùlù ni eléyìí lálùbárí ṣàkópọ̀ ẹ sọ pé Allahu Akbar jama. من في الخليفة مصطفى ترحيبكم فأوحانه فالنثر والأشعار. níjòkó rọ̀lẹ́ yìí tàgbà bàbá wa ìmáàmù àgbà ìmáàmù tuntun lálejò láyé bàbá wa alájí àgbà yóò dáa fún ọmọ òṣèlú wí lẹ́ẹ̀kan sí ẹjọ́ pé méjì ọkọ̀ ẹ̀kan gbogbo lẹ́tà bàbá wa alájí àgbà wọn wá ń gbà yín lálejò ẹkún wọn lójú púpọ̀ ìhà níbi ọlọ́run ọba tó gbé kínní yìí sí bàbá ni ẹ máa kú eríire o eríire náà ní burú láéláé wọ́n ní ẹ máa wọlé sáàyè náà ẹ sì máa rọra ahlan wa sahlan wa marhaban bikum. ذهب البشير وجاء بعد بشيرنا بشرى تلا بشرى فذا أسرار. ẹ̀yin jama Ansar Islam ẹ wo ṣe Ọlọ́run Bashiru kan lọ Bashiru kan dé eríire kan lọ eríire ńláńlá tún wá dé sẹ́ẹ̀rí pé àwọn ará Ìlọrin a kú eríire púpọ̀ sẹ́ẹ̀rí pé ìròyìn tó dáa ní Ansar Islam mú fún wa náà lẹ́yìn oríire náà wọ́n kò ní dorí ibu láíláí lọ́kọ̀ ọ̀làṣáájú ẹ̀dá. وهداية الله العظيم وعونه لخطاكم وبها ترى الآثار. Dr. Ibrahim Ayara tá a bá wò ó ntọ́mọ́ bàbá wa Alhaji àgbà ńlá òun náà ni pé Ọlọ́run aṣamọ̀nẹ́ ẹ ní ṣìṣe láíláí bàbá wa Alhaji àgbà ní ká sọ fún yín pé ìtọ́sọ́nà Ọlọ́run tí máa bẹ pẹ̀lú àwọn ẹ̀dá àwọn ẹrú àwọn àyànfẹ́
kò ní padà lẹ́yìn yín láíláí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam. Sheikh wa Ishaq Akaji àti Sheikh wa Usman ojú ẹkún olóyè púpọ̀. Bọ́gà ní ojú ẹkún Dáúdù Alápá. Wọ́n náà nìkan là ń bẹ ọ̀kan tó dẹ́kù ìbọn ìgbàlẹ̀ mi wà lówó. Àbíkúkọ́ mọ̀ mọ́. Bàbá wa ọba kéwà lájà àgbà olólùkọ́ àlájà àgbà bàbá wa Débísí lọ́pà. Àwọn máa pàdé kí bàbá wa lálùkò lálẹ́ yìí. Ọlọ́run ní dààmú ìlàkì àbẹ̀dẹ. Bàbá wa kéèmì yá ẹ máa wà dáadáa. Jẹ́nà sẹ́kẹ̀tà látùlá ẹ̀ lọ́wọ́ mọ́rí mọ́ ọ̀bẹ tó lè kú dáadáa. Ẹ bá lọ sọ́kùnmọ́ lẹ́ẹ̀kan náà. Adéwù Yẹmí. Abíọ̀ Yẹmí. Bàbá wa lájà àgbà ni wọ́n ní kí n ṣe lálálàbọ̀ ẹ ti mọ lágbèjì alálàbọ̀ ní ká ṣe. Lágbèjì ọba lọ́rí mu. Bàbá wa Yẹmí nù jòkó tí bàbá wa ìmọ̀ọ́mọ́ àgbà jòkó lápò ọ̀tún bàbá wa Aládé àgbà yìí ọ̀lẹ́ni tí jòkó ń bẹ̀. ذلك الثري المعروف المرحوم الشيخ أحمد ساي وخليفته كان مجسما ومجسدا ومشخصا معنا في كل مساء يوم الجمعة المباركة. إنه شخصية الشيخ الحاج ساي مساعد الدين. إن ركموا إليه كنا. الله أكبر. Wọ́n ní kọ́ méke mi ò ti kó kó dìde kọ́ máa fọlá yọ máa wọlé àti wà fún ma dìde nítorí ọ̀dà gbàdé yìí. Àwọn bàbá tí wọ́n wọ ayé tì lọ́nu ilé ayé. Ẹrú Ọlọ́run ni wọ́n. Yìí náà jẹ́ lẹ́sìn gbogbo ọ̀wọ́ tó lè dọ̀lẹ́ yìí táwa máa jókòó rè kó ló jókòó. Bàbá pààyàn lé ni. Bàbá alájà bá máa pààyàn lé. Bàbá wa alájà bá ní kí àbá wa àdókòtò. Ẹgbẹ́ni tó kù. Ìmọ̀ sọ̀rọ̀ rẹ̀ jọ mi. Àṣẹ Abubakar Alágbàbí. Àbúrò náà yóò ti tún kárẹ̀. Yóò máa wí yóò sì máa gbé. Àdìgbà ilé horonu yóò máa wí yóò sì máa tú. Bàbá làwọn yóò dá fún bẹ́ẹ̀ ni o. Kìí ṣe mi o. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. العنوان: أهلا وسهلا. أهلا وسهلا بالإمام ومرحبا. نجل الكرام جزاؤهم يا مرحبا. هذا بشير عالم بشريعتي وجماله في حسن صمت مرحبا. عرض الكمال تؤنهنك بالهنا بك يا بشير إلى القيادة مرحبا. هو أزهري منبع العرفان للدنيا بنورك نهتدي يا مرحبا. وهداك ربك للصواب على الإمامة دائما وحماك ربك مرحبا. بابا وعلى جنبه فضيلة الشيخ tí mo dá orúkọ wọn pẹ̀lú àpọ́nlé àti ìbùkún ẹnu àti ìbùkún nínú ẹ̀mí. فضيلة الشيخ مصطفى محمد كمال الدين حبيب الله الأدبي. wọ́n ní ká kí bàbá wa ìmáàmù àgbà Fúlàní tòní ní ìlú Ìlọrin àti gbogbo agbègbè ẹ̀ wípé ẹ káàbọ̀ o,
ẹni tá a bá gbà fún tán yányán là máa bí ọ káàbọ̀ ẹni a bá tẹ́júlẹ̀ fún àgbà fún tán yányán ni o gbólóhùn ahlan wa sahlan wa marhaban bikum lọ́dọ̀ lárúbáwá atẹ́jú fún atẹ́ ọkàn fún ọ àgbà fún ọ ní jẹ́bẹ̀. hadha bashiru eléyìí gẹ́gẹ́ ni bashiru o bashiru lánàá bashiru lónìí ọlọ́run wa kán mọ́ sí bashiru tòní alimun bi shari'ati gbogbo ọmọ ṣẹ̀rí àmbẹ́ lọ́dọ̀ wọn àbáyọ̀mọ́ má gba tòní. wa jamaluhu fi husni samti marhaba kìnnì kan tí olómi nú ní máa ń pariwo bọ́ ọba rí tí mo máa gba tòní tí wọ́n dákẹ́ jẹ́jẹ́ ìmọ̀ ló dákẹ́ wọn o ẹwà wọn ní ìdákẹ́jẹ́ wọn ìdákẹ́jẹ́ wọn ní ìmọ̀ wọn. báyìí ardul kamali tó anni hanna kabil hana ilẹ̀ bàbá wa alájà àgbàtà wa yìí ń kí bàbá wa ìmọ̀ máa gbà nílọrin lónìí ìpè ẹ máa wọlé ẹ máa rọra ẹ máa wọlé ẹ máa rọra bíkà ya bashiru ila alqiyadati marhaba eré àpèrè àwọn àgbàlagbà ààyè tọ́lọ̀ ń fi yín sí yìí àtẹ̀lé yín débẹ̀ pẹ̀lú káàkiri pé ẹ káàbọ̀ o ọlọ́mọsàdìẹ tẹ̀mí gbà tàlàfíà lò ó bàbá ìmọ̀ máa gbà tòní tá a pétì lọ́dọ̀ bàbá wa alájà gbà láyé àlùbáríkà yìí wúwa azihari yòó ọmọ azihari ni wọ́n ọmọ azihari ni wọ́n tí wọ́n bá pè yàn lọ́mọ azihari ibi wọ́n ti bí kéwú tí wọ́n sin kéwú síjọ́ tó kùnú ni ibẹ̀ ni bàbá wa mọ́mú òní ti lọ́ọ́ ké lábẹ́ bàbá wa sadaratul ilmi wal ulama. manba'ul irfan azihari ti ń sọ fún ọ yìí ibẹ̀ ni gbogbo mímọ̀ ti bẹ̀rẹ̀ ibẹ̀ ló parí sí lidúnìyà fún gbogbo ayé bọ́ ọba dé jamiatu ní Madinatul Munawwara al-Islamiyya gbogbo àwọn afáà tí ń bẹ́ẹ̀ tó ń kọ́ wọn àwọn azihari ni bọ́ba dé gbogbo ayé bó ti máa bá káàkiri ni bẹ́ẹ̀ binurika nahtadi binurika nahtadi ya marhaban bàbá ìmọ̀ máa gbà ntẹ̀ bá ní àmọ̀ sí lámọ̀ sí o ibẹ̀ bá darí wa tó láti mọ̀ pé ní darí wa lóbi tí ọ̀dà òun náà láàmú lọ́wọ́ wahdaka rabbuka lis-sawab ala al-imamati àfi àlùbáríkà àwọn tí wọ́n fi àníyàn kan inú kan tí wọ́n fi tọ́lọ̀ tó fi fàyè sọ wọ́n ló kọrin ntọ́lọ̀ wọn sọ tá nábì òwí ìfẹ́ ẹnu tí máa gbẹ̀yàn tí pé mo ti wí náà ní ẹgbọ́n ọmọọ̀sẹ̀ ọlọ́mọdé sàgbákò rẹ̀ àmàna ọlọ́run ìtọ́sọ́nà ọlọ́run gbogbo gbà ọlọ́mọọ̀sẹ̀ àmọ́ bá a fi bá yín lò wàhámọ́ kàrọ̀ búkà yá marhaba ìṣọ́ ọlọ́run ààbò ọlọ́run téèyàn kì í fi ṣiṣẹ́ ọlọ́mọọ̀sẹ̀ àmọ́ bá a fi bá yín lò wọ́n kún ọ̀tá lọ́wọ́ lórí yín ọlá Nabi sallallahu alaihi wasallam akẹ́wọ̀n. ذلكم دكتور أبو بكر الأرنبي خليفة يوم èyí tó kàn báyìí dókítà wa sọ́ọ́lì mùsùlùmí bàbá jẹ́ súnmọ́yà yìí bàbá náà wà lọ́kàn ọpẹ́ fọ́lọ́run ti ta pé fáwọn bàbá nù egbò bẹ fẹ́ parí ó ti fẹ́ parí ó ti fẹ́ parí ó ti wà nínú ètò dókítà wa sọ́ọ́lẹ̀ wọ́n ní bàbá ní alhamdulillahi al-qa'il fi muhkami tanzili ìwé ta kọ́ pinnu. yarfa illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat. wa hadhihi ar-rif'a intifa'un wa ikhtisatun ilahiyyun rabbani يمتاز به من يشاء من عباده وقد صرح الحق بذلك ايضا في كلامه المجيد حين قال قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير اما بعد والصلاة والسلام على أتمان الأكملان على خاتم الأنبياء وإمام المرسلين القائل في حديثه الشريف كن إماما اجعلوك وعلى آله وعلى آله
وصحبه أجمعين فإنه لشرف عظيم لجماعة أنصار الإسلام ولجميع الأدبيين خاصة ولخليفتنا المربي القدير الشيخ مصطفى كمال الدين حبيب الله موسى الأدبي حفظه الله ورعاه بصفة أخص تراهب بكثير أئمة إمارة إلوري الجديد الشيخ محمد البشير بن الإمام الدسوقي حفظه الله ورعاه وسدد الله خطاه وأمد في عمره ومتاه بصحة تامة والأريحية النشطة والهداية الإلهية للقيام بهذه المسؤولية الإمامية كما نرحب بأصحاب الفضيلة من العلماء الأجلاء والأعيان البارزين والسادات والسيدات الكرام وعلى رأسه إمام الجامع الوطني الشيخ سكتة العلم والعلماء والشيخ المفتي لهذه الإمارة الشيخ سليمان فاروق أوليفيجيبا المسكين لله الذين رافقوا الإمام الأكبر إلى هذه البقعة الطيبة المتميزة البقعة التي شرفها الله ناقتي مأمورة المسلمون فيها لسماع كلام الله وسنة رسوله في كل مساء يوم الجمعة نقول لكم جميعا أهلا وسهلا ومرحبا بكم bàbá wa lájà gbàdé ká fi máa ń bẹ̀ ọ́n amúrúdé lákọ̀ọ́kọ́ ọmọ ọ̀nà máa kà á lọ táwọn ẹlẹ́kẹ̀jọ́ ó fi dé pé kí n dáa dúró wàmá kúnná nà kúmù bí ayé shay'in huna illa bi amri shaykhina. Bàbá wa imam àgbà sí ìdòdó yìí wọ́n sì ṣàdúrà fún ẹgbẹ́ tí ọlọ́run kọ́ tọ́ wọn sọ́nà lórí ìdòdó náà. Wasalaamu alaikum wa rahmatullahi wa barakatuh. Èyí tó kàbá yìí òun ni ká gbọ́ ọ̀rọ̀ látẹnu bàbá wa national mission fún àná. Wọn lónìí náà àmọ́ bí wọ́n bá ti sọ̀rọ̀ náà tó bá ṣe máa gbádùn wọn tí ọ̀pọ̀ díẹ̀ o wọ́n ní bàbá wa mufti àwọn náà sọ̀rọ̀. èso tí bàbá ti délé wa lọ́wọ́ lé ní ṣé Usman lójú ẹkún. wọ́n wá bí bàbá wa ìmáàmù àgbà náà wá sọ ọ̀rọ̀. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيا ما كل ما لدي أجايا وضم جلاله وشي السحابة وسلم تتجينا ساكن التشريك يا رب يوسف بعد بعدين وكان أبوه ينتقل السحابة ويوم نفس أحمد السجاه وآتاه الرسالة والكتابة وقربه وسماه حبيبا وآتاك من شفاعة الرقابة وتلفظوا الذين على
أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. آمين. آمين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. aya nabi Muhammad sallallahu alaihi wasallam. àwọn bàbá wa Alhaji àgbà dábọ̀ lọ́wọ́ hayatuwa. tí n bá ti dákọ̀ bàbá wa Alhaji àgbà gbogbo àwọn àfọ àwọn àmọ̀ fáwọn náà mo dákọ̀ torí àsìkò yìí bàbá sẹ́kí máa lálẹ́ bàbá grand cardi retire àfà wa bàbá wa Sheikh Suleiman professor àti gbogbo ẹ̀yìn àfà wa. àwọn bàbá ń kí bàbá mufti nba ni mufti ẹni ìdìyà rẹ̀ àti ní ìdìyà rẹ̀. bàbá ọlọ́mọdàmí ìbándọ́mọ̀ iṣẹ́ tí mo kọ́ fẹ́ jẹ́nu nínú ilé ni wọ́n ti bẹ̀ mí ń sẹ́ mo wá fẹ́ jẹ́ níta gbangba. Allahu akbar. bàbá wa Alhaji àgbà ni àgbẹ̀wọ́n ní àlọ́ kí wọn. wọ́n wá ní àlàákì ọ̀dá kéèyàn jẹ́ lóòótọ́ ẹ ti ṣe ẹ tó máa ń ṣàdúrà kàn ṣe fún bàbá mufti. mo wá ṣàdéhùn pẹ̀lú bàbá Ọbándọ́mọ̀ pé yín sì jíṣẹ́ náà. ẹ ṣeun ẹ ṣeun bàbá ọlọ́wọ́ kì í fẹ́ ṣe. mo ti jẹ́ o bàbá. mo wá fi jíjẹun kí gbogbo ẹ̀yin lárí Ọlọ́run nídòkó lórí àsìkò ọjọ́ ti lọ. gbogbo àwọn àfa àwọn atẹ́rí tí wọ́n sọ̀rọ̀ ní tí dòkítọ́rù wa Bulbul Adabi. Adamallahu hayatahu. Bulbul Adabi ẹ̀wí. bẹ́ẹ̀ bá ti gboyè ilé Sheikh Alimi omi ọmọ tẹ̀lé ibi yóò wá máa bẹ lábẹ́ Sheikh Alimi. iṣẹ́ táwọn bàbá rán gbogbo wa ẹ ṣé o. àwọn ìmọ̀ọ́mọ́ àgbà tèmi ẹ káàbọ̀ sáyé yín. ẹ káàbọ̀ sáyé yín. nǹkan kan náà ni làákínní tábìlì àdámì tábìlì mọ́mínì àtọ̀ agbájì gbogbo ẹ̀ náà ló transform sára bàbá Ọbándọ́mọ̀ àgbájì bákan náà. ẹ ṣé o. abẹ Ọlọ́run fún yín tẹ wá ọmọ dáa púpọ̀ o àwọn àfáà yín mọ̀ fẹ́ dáadáa fún yín o. ẹ máa mọ iye tí wọ́n ṣe lónìí. bàbá tí ń kò lé ọ tá a kírun tán o tá a sì jẹun tán wọ́n wá sọ báyìí pé a mọ̀ bọ̀ wá sàǹsàǹsì náà. gbogbo ń tọ́jú èèyàn láyé Ọlọ́run ni wọ́n máa ń gba bí kọjá ni. àkọ́kọ́ òde kẹ́kọ̀ọ́ lọ lẹ́yìn tẹ̀kí o ibi wọn mú yín wáyé. ẹ̀rí fẹ́ ká máa bẹ pẹ̀lú ìfẹ́ ọmọ dáa púpọ̀ o. irọ́ bisimilahi rahman rahim wa'tasimu bihablillahi. Al-Mufti wa Ọbándọ́mọ̀. ẹ ti bá ń tú Al-Mufti wa Ọbándọ́mọ̀. mo dúpẹ́ o mo wà láàrin àwọn méjèèjì inú mi ń dùn lónìí omi ò jábọ́ lójú mi.
tiẹ̀ ṣe àwọn àfa òní kíma wọ́n ní àdínà ìlàm annalima wa data wali ukhuwata wa ziyarata sababu ta'aluf lọ́mọ bàbá pọfẹsọ Jimba bàbá pọfẹsọ Aláṣọ dókítọ̀rù wa ẹ̀ṣẹ̀ Yúṣà adìrìdùwà ìlà lọ́mọ ìwọ́tọ̀ ọbẹ̀ wà sílẹ̀ ní wà sí Àlàjì Àgbà ánàlẹ̀ ìfẹ́ wálé òkú wátà ìdọ́mọ ẹ̀yà wá ziyarata mo ti rí ọpẹ́ mọ wá kí ọ ní tó o ṣe rí ìhun sàbábù ta'alufi takalufu kọ́ ta'alufi fà láfà bẹ́ẹ̀ nà kùlùbì tí máa ń sọkùnfà kéèyàn ń sopọ̀ ní wà ta'alufu sábàbù lìkùn wátì bẹ́ẹ̀ bá ti wá sopọ̀ èèyàn lágbára àwọn bàbá kún bẹ̀ láti máa sọ fún ọ púpọ̀ ẹ̀sẹ̀ pẹ̀lẹ́ o tápà burúkú náà ló sàbí bùdá gbogbo àwọn kéékèèké àwọn àfa wa ni bàbá olè tápà burúkú náà yóò sàbí bùdá àgàgà tó o bá jòkó ta àwọn bàbá tẹ́ bá ń parí ìyá orí àtàálùfù yóò sàbíbù lùkúwà sábàbù lùkúwà òun ni ó ṣokùnfà kéèyàn lágbára kò wá tí ì dákẹ́ o ó wá ní wálìkù wá tó sábàbù tàkìwá. القوة سبب التقوى والتقوى ọ̀wá ní sórí tàkìwá tó rí un hisnu mani yamna udayma وينال به الرغائب الرغائب ọlọ́run olùjọ wọn ẹ sábà ń fagi sí báwọn ẹ wá rí lónìí bàbá ìmọ̀ ẹ kú oríire àwọn méjèèjì pawọ́pọ̀ ìwà pawọ́pọ̀ wọn oore ọlọ́run wá jáde bẹ́ẹ̀ bá wáyà yìí kọ́dà bí gbólóhùn kan ni à ń wí fún un bàbá ní sọ pé alẹ́ ìkàbí ìwà sọ̀fà. ìmọ̀ ti wà o owó ti dé o iyì ti dé o ẹ̀mí gbogbo àlàáfíà ló kù o àti kọ́ ẹ̀rí ìsìjábà ọwọ́ àdọ̀wọ́ yín o èyí dáyé ṣe o ìkọ̀wánù sọ̀fà yìí ni ẹ kó lọ. bẹ́ẹ̀ bá ti rí ẹmẹ̀wà dáadáa yóò mọ gáìdì yàn ẹ láwọn tó dùn yín lọ tí ọmọ tẹ̀lé yín o níjọ́ tó tí wọ́n bá ń gbà fọ àfa wa ni àwọn ẹni ẹni tí wọ́n máa sọ pé àfa wa ni ẹ̀yin ẹ má pè mí là àfa yín. ó ti tó ọ̀wá rí níparí sọ ẹ̀rí àwọn tó wọ́n dàgbà tó ń tẹ̀lé yìí níjọ́ tágbà bá já wọn jẹ ẹgbẹ́ tí wọ́n máa ń lo jíjáde o ẹ má rí i pé wọ́n fọwọ́ tẹ owó àgọ́ jàgbàjẹ́ ń jọ mí tọ́ba ti wá jàjẹ́ ẹ wá kájúkò tí ń padà ń bọ̀ wá ṣùgbọ́n àná rọ̀ fún. Gracias.
pé bàbá máa má ṣe àfa ilé sàrí wọ́n sì sọ pé mi pẹ̀lú àwọn àkànnú ilé wọ́n ní kò sí ní táwọn fẹ́ kọjá pé àwọn arábì oríire lára rẹ̀ àwọn ìfẹ́ kò sí àmọ́ pé ọgbà ọmúráyà yìí èmi nìkan kọ́ ṣé Usman lójú ẹkún bẹ́ẹ̀ èmi nìkan kọ́ ṣé Abdulhamid bẹ́ẹ̀ ṣé Olúkúmán lójú ẹkún bẹ́ẹ̀ ṣé Sọ́ọ́lì Mustapha Sọ́ọ́lì Dr. Sọ́ọ́lì wọn bẹ́ẹ̀ wọ́n bá nílẹ̀ yìí bẹ́ẹ̀ àfa wa ṣéèkì wa mufti àwọn ẹni ọ̀rọ̀ kan. Bàbá wa Pọfẹ́sọ̀ Jimba nígbà tẹ̀léra Indo níyì nínú gbìmọ̀ tó bá yàn tẹ̀mí náà jọ kan nínú gbìmọ̀ náà mọ̀ wá number 5 out of 9. Bàbá wa Pọfẹ́sọ̀ Jimba ní àwọn onímọ̀ àwọn dùdù báwọn ṣe rí lẹ́yìn ara yìí ẹ dàpọ̀ ìgbọ́rọ̀ yìí ẹ̀ méjèèjì. Bàbá náà nínú àwọn dùdù báwọn ṣe rí lẹ́yìn ara yìí torí kìíní kan bẹ́ẹ̀nù sáà ní àwọn ọmọ Àlájì àgbà àyẹ̀fẹ́ kí wàhálà kankan ọ̀sẹ̀lẹ̀ àti gbogbo àwọn ọmọ àfáà mi náà. Àmọ́ bó bá ti wá ṣẹlẹ̀ àbá tó fi odò bá gé wa mọ́ kámọ̀ wá di mùnáfìkì torí gbogbo ẹ̀ ni wọ́n gbé káàkiri èmi ọ̀dọ́dọ̀ mú jí dé nísìn àbí mo dọ́dọ̀ yín. Ẹ mo dé bẹ́ẹ̀ ẹnì kò lé fíìmù mi mo ti sírì. Bàbá Pọfẹ́sọ̀ Jimba bàbá Pọfẹ́sọ̀ Aláṣọ bàbá wa ní Jimba wàlájì wa Ìsàhà Jimba alátàrí gbogbo ní lókè mi níbi ètò wọn láwùlẹ̀ náwó látàwó ọ̀fẹ́ àwọn tó mi ẹ̀fẹ́ sàfàfí mi bí. Bàbá wa Justice Harun wọ́n ní scholarship junior secondary school àti senior secondary school. Àbá àtọ́kẹ́ Kùránì àtẹ̀jọ́ pé ìgbà tirẹ̀ náà. MKU ló sì rú. Àbí mo yọ̀ lọ. Bí mo yọ̀ lọ. Wọ́n ní máa rí dùsì ní kó ti wá kà á. Ilé ìwé tí ó lọ, wọ́n ló ti wá secondary school àbí? Wọ́n ló ti wá secondary school. Junior. wọ́n mọ̀ yanjú rẹ̀ àbóṣe. Bàbá tó bẹ̀ mẹ́wàá mi ò tó bẹ̀ bàbá. Bàbá wa alájà bàdí sọ̀rọ̀ ẹ̀kọ́ tó rí ẹ̀sìn náà. Bàbá wa alájà bà wọ́n ní àbá wa Muhammad Musa sẹ́nu pé bẹ́ẹ̀ ló kọ́ mi. Ana Hussein Musa Muhammad Bẹ̀sí. Bàbá wa Muhammad Musa wọ́n ní bàbá wa Honorable Justice Harun retired gradually but not tired. Wọ́n láwọn ti àwọn monetize gbogbo ẹ̀kọ́ scholarship rẹ̀ tí ó fi dé tí ó fi parí secondary school ti yunifásitì náà òde láìpẹ́. Bàbá wa Mufti ọjọ́ ti lọ àmọ́ àrùkọ́ ni má jẹ́ dára ò kọ́ sáyà kan tó ṣe. أعوذ بالله من الشيطان الرجيم